ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ó jẹ́ kí n gbà pé Ọ̀yọ́ ló lọ́ba lódodo, Ọ̀yọ́ ló ládé, Ọ̀yọ́ ló ní gbogbo ilẹ̀kílẹ̀, torí pé kò sáàyè tẹ́ ẹ dé bẹ́ẹ̀ ní bọ́mọ Ọ̀yọ́, kò sílùú tẹ́ ẹ dé bẹ́ẹ̀ ní bá ẹ̀jẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ tí arákùnrin àna Ọlọ́run tó gbé jáde lánàá pé ọba Olúwo rí bàbá ọba Aláàfin Ọ̀yọ́ Ànàfín, òun ni mo fẹ́ ṣàlàyé tó ṣẹlẹ̀ níbẹ̀ gangan nígbà náà. Ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ tó jẹ́ pé àwọn karambà ní èèyàn yìí tí wọ́n bá ti fẹ́ tẹnubọ̀ bìkan tán ní ó ti máa pọ́n nǹkan láti wọ́n ti máa gbowó, ọ wá àwọn àtàmọ́ wọ́n sọ ẹ̀yin lórí ọ̀rọ̀ yìí ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n kí n tó máa lọ, ìwọ tó bá ní àìsàn diabetes, tó ní àìsàn jẹ̀díjẹ̀dí tó pé tó bá kọlu ìyàwó ẹlẹ́ẹ̀kan báyìí o lè ìṣẹ́jú kan o ti wálẹ̀, ìwọ tó bá ní àìsàn rọpárọsẹ̀ stroke, ìwọ tó bá ní àwọn àyè tó ní àìsàn tí jẹ́ pé ìfúnpá rẹ máa ga, ìwọ tó bá ní àìsàn arúmọléegun tó ti ń dọ̀ láàmú lọ́jọ́ pípẹ́, ìwọ sákàn sí iléeṣẹ́ Lilac Herbs Nigeria Limited. Àwọn ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro àìsàn tá a kà lẹ̀ yìí tíntín báyìí ni wọ́n rà fún tí wọ́n bá ti rà fún ọ ní oògùn tí wọ́n fi ewé àtegbò ìbílẹ̀ wa ṣe, tí wọ́n bá ti rà fún ọ ní iléeṣẹ́ Lilac Herbs Nigeria Limited tí wọ́n fi lé ọlọ́ba ètò òòlù báyìí bí wọ́n ṣe ní òòlù lówó tí oògùn pa pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ó dùpẹ́ fọlọ́wọ́ tó gbúrò àwọn àìsàn mọ́. Ọ̀run tó bá jẹ mọ́ kí wọ́n fún ọ mọ̀ràn wọ́n fún ọ ní mọ̀ràn, tó bá jẹ wọ́n fún ọ lóògùn wọ́n fún ọ lóògùn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rẹ̀ sálẹ̀ yìí, ẹ pè wọ́n, ẹ lè bá wọn sọ̀rọ̀ ní WhatsApp, ẹ sì lè pè wọ́n ní ìpè lásán tí mo mú wá fún yín. Lórí ọ̀rọ̀ tí arákùnrin Abdulazeez Adégbọlá tó ti di àlọ́lọ́run, ó sọ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ tàná nílùú Ìkòyí ní ẹ̀gbẹ́ ìlú kan tí wọ́n pè ní Kúta. Mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àkọ́kọ́ ni pé mo kọ́ béèrè ọwọ́ àlọ́lọ́run, só náà ti di paid blogger ni àbíbò náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ máwọn paid blogger, torí mo rí pé ọ̀rẹ́ rẹ̀ tí ó jẹ́ paid blogger gẹ́gẹ́ bó ṣe pera rẹ̀ ọ náà lọ gba àmì ẹ̀yẹ ó lọ gba àmì ẹ̀yẹ ń fẹ́ nílé Ifẹ̀, ó sì fa àlọ́lọ́run náà lọ́wọ́ tí wọ́n jọ ń lọ, ọ̀fọ̀ rẹ̀ lọ́wọ́ tí wọ́n jọ ń lọ. Ó ṣe á débẹ̀ ẹ kì í paid blogger ń tiẹ̀, òun òdú náà kì í sáìmọ̀ fún olóko wọn ní Ifẹ̀. Bó ṣe débẹ̀ ó ti wólẹ̀ síwájú ọba, ó wólẹ̀ ń bẹ̀. Ẹgbẹ́ ta ni Ọlọ́run ọ̀mù, wọ́n kàn lè máa wò lórí ẹ̀rọ agbágbé wọn ọ̀dà mọ̀, kò sínú ẹni tí wọ́n kà kún, kódà kò sínú ẹni tí wọ́n gbà pé wọ́n ṣẹ̀ ń fọ́tọ́ àbá pé ọkùnrin tó náà máa fẹnu já wáyà lórí kìnìún náà kí wọ́n á ní kọ́ máa bọ̀ wọ́n kí òun náà ẹ á máa wọ alábùkù ọkùnrin yìí ó, nígbà tí wọ́n kí ẹni tó wá gangan tán, ẹni tó mú wá ó ti dìde o, kó náà àgìdì kọ́ máa lọ ìwọ̀n àmọ́ tó wá ń wá ní tó jú ẹ̀ sí ń wá lójú ẹ̀ rí ẹ rí pé kọjọ́ bí ẹ pé wọ́n fomi àbùkù wọ́n fi rálá bí wọ́n fi ìpara àbùkù pálá láàrin báyìí ẹ bá wò dáadáa kó tó wá rà bàbà kó tó bá àrìn sáàsì lọ. Ṣùgbọ́n tí mo ṣàkíyèsí ni pé ó dàbẹ̀ pé òun náà ti wá gba dọ́là, àbọ̀ ẹ̀sẹ̀ fẹ́ gba dọ́là, àbọ̀ òun náà ń wò pé tó ń bá sàwọn gbìyànjú kan nípa kó wọ́n sọ̀rọ̀ kọ̀bá kún gbé sọ́ba Olúwo, àbí kó wọ́n sá lu ọgbọ́n kan, kó wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí ó bá tínú àwọn ṣòro dùn sí pé ó ná ọdẹ tí ó máa gba dọ́là, ọ̀nà ọdẹ tí wọ́n kàkún ní ìbẹ̀hùn kí wọ́n máa bọ̀rọ̀ mi lọ. Lóòótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ nílùú Ìkòyí gẹ́gẹ́ bó ṣe wà láti ìpìlẹ̀ pé bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó wọ́n gbà pé àwọn ni àwọn lẹ́tọ̀ọ́ láti dé adé fún ọba Ìkòyí. Lóòótọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ àná ti wà ń bẹ́ẹ̀, ló má bólú ṣe débẹ̀ pé àwọn làwọn lẹ́tọ̀ọ́ láti fi jẹ o. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ inú bí wọn ó dùn wọn tóòtọ́, wọn bínú, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbà ọba nílẹ̀ Yorùbá number one gẹ́gẹ́ bí olórí ọba, bàbá tó fẹ́ kọ́mọ rẹ̀ ọ̀gá, bàbá tó gbà pọ̀ mọ́ àwọn yóò ga yóò sì jù wọn lọ, ọjọ́ bàbá dáadáa. Kàkà kí bàbá Aláàfin Ọ̀yọ́ kí wọ́n bínú padà sóde Ọ̀yọ́ lọ́hùn, bàbá rò pé Olúwo ìwà ti jẹ́, wọ́n sì gbéra, bàbá sì gba ààfin bàbá Olúwo tilẹ̀ Ìwó lọ. Èyí bẹ́ẹ̀ náà ni bàbá Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́ á mọ̀ pé
Òṣogbo baálẹ̀ ni wọ́n jẹ́ ń bẹ̀ níjọ́ náà ni. Kódà gbogbo bí bàbá Aláàfin ọ̀tà náà Ọba Lámídì Adéyẹmí kọ́lọ́ ọba àkọ́kẹ́ wọn bí wọ́n ṣe ń jọ́ náà ọba lójú. Tí lè ń ṣàfihàn pé Ọ̀yọ́ ló lọ́ba, Ọ̀yọ́ ló ládé, Ọ̀yọ́ ló ní gbogbo ilẹ̀kílẹ̀, Ọ̀yọ́ lágbà. Bàbá yẹn wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ kàkà tí ń fi bínú sólúwo, wọ́n sì bá bàbá wa Olúwo sọ. Kódà àwọn ìtàn tó ń sọ àwọn ìtàn kan lọ́dọ̀ bàbá Olúwo tilẹ̀ wò ńgbà náà, torí bàbá Olúwo tilẹ̀ wò kò pẹ́ tí wọ́n jọba nígbà náà, kò tí ì pẹ́ tí wọ́n jọba. Wọ́n tún sọ àwọn ìtàn kan wájú bàbá Olúwo tilẹ̀ wò tí inú wọn jọ dùn. Bàbá Aláàfin Ọ̀yọ́ tàná Ọba Lámídì Adéyẹmí wọ́n sì padà sí ìlú Ọ̀yọ́. Nígbà tí wọ́n padà dé ìlú Ọ̀yọ́, kí ló tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Ẹ̀yin èèyàn mi, ẹ tún wá nǹkan fìdílé. Bàbá Olúwo tilẹ̀ wá tún gbéra láti wò pé láti lọ fẹ̀mí ìmoore hàn pé sípà àwọn àgbà gidi báyìí wọ́n tún ṣẹ́kù ilẹ̀ Yorùbá, sípà àwọn àgbà dáadáa báyìí sí kíni wọ́n ṣẹ́kù ilẹ̀ Yorùbá. Bàbá Olúwo tilẹ̀ bọ́n ṣe gbéra bọ́n ṣe gba ìlú Ọ̀yọ́ lọ nù lóde Ọ̀yọ́. Wọ́n sì bá bàbá wa Aláàfin, wọ́n pọ́n bàbá Olúwo tilẹ̀ wọlé, wọ́n kí wọn káàbọ̀ dáadáa. Bàbá Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi, bàbá Olúwo tilẹ̀ òun náà sọ̀rọ̀ oríṣiríṣi ń bẹ, bàbá Aláàfin Ọ̀yọ́ náà tún pa àwọn ìtàn oríṣiríṣi ń bẹ. Tó jẹ́ pé gbogbo nǹkan tí ẹ bá lọ wo gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ dáadáa, Ọ̀yọ́ èèkàn sọ̀rọ̀ káwọn kan máa han àbí wọ́n kàn wò sùn kán sì mú ọ̀rọ̀ kan tó tóbi gbàǹgbà kán sọ́lẹ̀ tí wọ́n fẹ́ fi gba yìí. Ọ̀yọ́ sọ ìtàn lọ́yọ́ sọ tí wọ́n fi ti ọ̀rọ̀ wọn dì, àwọn èèkàn hun ọ̀rọ̀. Bàbá mi Aláàfin Ọ̀yọ́ wọ́n sì sọ ọ̀rọ̀ yẹn gbà yẹn, wọ́n sọ oríṣiríṣi àwọn ìtàn níwájú bàbá Olúwo tilẹ̀ wò nígbà náà. Ẹ dákun, níbo ta ni Ọlọ́run ti á rí pé bàbá Olúwo tilẹ̀ wò pé wọ́n rí Aláàfin Ọ̀yọ́ fín? Níbo ni ta lọ́lọ́run ti rí pé bàbá Olúwo tilẹ̀ wò wọ́n yẹ̀yẹ́ Aláàfin Ọ̀yọ́? Bẹ́ẹ̀ náà ni gbogbo wọn náà gbé òrùn nípa ìwúyè bàbá Aláàfin Ọ̀yọ́ Ọba Bọ́lá Akeem Ọwádé Ẹlẹ́wù Ẹtù. Ẹ̀ ń gbé òrùn pé wọ́n yẹ̀yẹ́ Olúwo ń bẹ̀, wọ́n sì gbà síbẹ̀síbẹ̀ náà tún padà di pé irọ́ náà lẹ̀ ń pa. Kí lẹ fẹ́ gbà ń bi ìbàjẹ́? Kí lẹ fẹ́ gbà ń bi kílẹ̀ Yorùbá ó dàrú? Ṣé ibi kílẹ̀ Yorùbá ó dàrú síbẹ̀ lẹ́yìn tí fẹ́ máa jẹ, lẹ́yìn tí fẹ́ máa mu? Ẹ̀yin lẹ́rìí ọba ilé, ẹ̀yin lẹ́rìí ọba tó fẹsẹ̀ kọ́ lóde, ẹ̀yin lẹ́rìí ọba tí ó tó gbé lóde, ẹ̀yin lẹ́rìí ọba kan tí ń ṣe kankan kò dáa. Ẹ jẹ́ àpò ní ìbàjẹ́ wà nǹkan míì ṣe. Tó wáyé pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àgbàgbé, ẹ wá ọ̀rọ̀ míì sọ, wá nǹkan míì tẹ́ máa fi sọ̀rọ̀. Ẹ kúrò nídìí ẹ̀ǹbẹ̀lẹ̀kun, ẹ kúrò nídìí rìkìsí. Rìkìsí ò ṣèyàn dẹ èèyàn látùnbọ̀tán dáadáa lórí ẹ̀. Ọwá bọ́ta, ọwá sẹnu wọ́yọ̀wọ̀yọ̀, ọwá ń wíwúyì nípa Olúwo náà. Ẹ ti wò pé Olúwo náà lẹ́bi lè ṣàtẹ̀gùn nífẹ̀ẹ́ lọ́wọ́lọ́wọ́. Òun náà ni wọ́n náà fẹ́ fi Olúwo náà gba dọ́là. Ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ẹ jẹ́ a jọ máa ṣe lọ, ẹ jẹ́ a jọ máa bá lọ, ẹ jẹ́ a jọ kẹ́sẹ̀ sí. Ọjọ́ ojú ló pẹ́ sí, ìpàdé ìjìnà. Àtẹni tí ń ṣaburú, àtẹni tí ń ṣe dáadáa, àtúnbọ̀tán fẹ́ẹ̀ dé tó ju gbogbo ọjọ́ wálẹ̀. Ẹni tí ó fi kàbámọ̀ àánú pé ìbámọ̀ kí n má ṣe ńgbà náà. Ẹlòmíì ó sì fi kàbámọ̀ àánú dàkejì náà pé ìbámọ̀ kí n tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Torí pé kíni? Ìbámọ̀ kí n má jáyà kí n tún ṣe jù bẹ́ẹ̀ lọ torí orí òdodo mo wà, yóò ṣẹlẹ̀. Ìkànnì méjì ọ̀pá àṣẹlẹ̀ nígbà ọba ya, ẹ jẹ́ a jọ máa bá lọ. Ẹ lóòótọ́ ọmọ Yorùbá, àní rí jù báyìí lọ. Ó dàbọ̀, a ó sì máa pàdé.